I'm going to be apologizing for making a mistake, for saying that if you don't pay tithe, you might not make it to heaven. I'm sorry, that's wrong. What a pity. What a pity. Sorry, just sorry, just sorry. That wasn't in the Bible. Since when? Láti ìgbà wo sí ìgbà wo? Mistake? That wasn't a mistake, sir. Mi ò like ìwé words yẹn. That wasn't a mistake. Ìyẹn ò kí ń ṣe mistake, sir. That wasn't a mistake. That was lies. That was lies, 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 lies. To defraud people. Irọ́ ńlá nìyẹn, kì í ṣe pé mistake. Wow! Ojú yín ò fọ́. Ẹ lè kàwé. Ẹ lè kọ. Kí ló máa sọ fún yín pé kí ló máa wá sọ wípé it was a mistake? Pé ẹ rí kà ni àbí báwo as a renowned pastor. Okay, àwọn tó wà láyé ńsìn, wọ́n lè forgive yín náà. Àwọn tó wà láyé ńsìn, wọ́n lè forgive yín. Àwọn tó ti kú ńkọ́ sà. Àwọn tó ti kú believing that tí wọn ò bá san tithe, wọn ò lè make heaven. Àwọn tó ti kú ńkọ́. So many people, ṣó yé yín, wọ́n kú, wọ́n believe pé táwọn bá ti ń san tithe, àwọn máa lọ heaven. Wọ́n dẹ̀ ti kú. Nísìn, àwọn yẹn wá wà ní ojú ọ̀nà ibi tí wọ́n wà, tí wọ́n ti ń lọ ọ̀nà ọ̀run o. Ṣó yé yín, ẹ̀yin wá ń sọ báyìí. Are you going to use your words to return them back to earth or what? Ẹ̀yin tèmi. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Scandal. Scandalous words. Ẹ̀yin tèmi, ẹ má sọ wípé ṣe bí Mùsùlùmí ni ẹ kí ló kẹ̀. Àwọn èèyàn mi Christian kọ́. Àwọn èèyàn mi Christian. Ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ tithe yìí, wọ́n ti kú dànù. My pastor must not be disappointed. Túláàsì ní kí n sanwó tithe ibi tí wọ́n ti ń lọ, wọ́n l'accident, wọ́n kú. My pastor mustn't be disappointed. Mo gbọ́dọ̀ sanwó tithe yìí, wọn ò rón jẹjẹ, wọ́n kú dànù. My pastor mustn't be disappointed. Ìyàwó síkì, wọn ò gbowó kalẹ̀ lẹ̀, ìyàwó kú dànù. My pastor mustn't be disappointed. Ọmọ síkì, wọn ò sanwó hospital bill nítorí pastor fẹ́ gba tithe. My pastor mustn't be disappointed. Àwọn gangan síkì, wọn ò lè mú owó jáde láti sanwó hospital bill, wọ́n kú dànù. So many examples. Pastor, kí lẹ fẹ́ sọ lórí ìyẹn? Ọlọ́run ló bọ onídàájọ́. You don't need to ask for forgiveness látọwọ́ ọmọ èdè nìyẹn. Ẹ lọ bèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹni k'Ọlọ́run dáríjì yín, k'Ọlọ́run bá yín pẹ̀tù sí àwọn tó ti kú yẹn, tí wọ́n ti wà lọ́nà ọ̀run yẹn. K'Ọlọ́run bá yín pẹ̀tù sí wọn nínú kí wọ́n lè bá dáríjì yín. Àwọn tó wà láyé simple ní titi wọn. Àwọn tó ti kú ńkọ́, tí wọ́n ti kú lórí ọ̀rọ̀ tithe. Lórí pé àwọn míì ò san tithe gan, àwọn míì gan lọ jalè. Ẹ wá ní Ọlọ́run dáríjì yín. Ọlọ́run nìkan ló ní ìyẹn lọ́wọ́ o. Gaskiya, this is so disappointing. This is so disappointing. Adébóyè, Pa Adébóyè. Pa Adébóyè. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Okay, it wasn't a mistake. Ẹ kàn mọ̀ọ́mọ̀ fẹ́ dí oúnjẹ àwọn èèyàn ni. Ẹ fẹ́ di ẹni ọ̀dọ̀ ẹ ti parọ́. This is not a mistake. Irọ́ ni kì í ṣe pé mistake. Ẹ ti wá fẹ́ you are now using this opportunity to block oúnjẹ àwọn èèyàn mi. Pé ibi táwa ti jẹ dé, ẹ̀yin kan ò ní jẹ débẹ̀. Ẹ wá wo nǹkan tẹ́ ẹ ti fi kó tithe, ẹ wo nǹkan tẹ́ ẹ fi kó jọ. Ṣé nítorí ọ̀rọ̀ wealth yìí náà? Nítorí ọ̀rọ̀ àti kó ọ̀rọ̀ jọ yìí náà? Nítorí wealth yìí náà? Láti gbàwo sí gbàwo that you knew it was a mistake. Láti gbàwo sí gbàwo. But it's good that you came out. It's good that you came out. Nítorí enough is enough. Ọlọ́run ló bọ onídàájọ́ o. Ọlọ́run ló bọ onídàájọ́. Ọlọ́run nìkan ló máa dá àárín yẹn. But kudos to you that you came out to say the truth. Kudos to you. So, ẹ̀yin brothers and sisters, ìwọ tó bá fẹ́ san tithe, má san nítorí pé you want to make heaven. San nítorí pé you have enough. You want to bless your pastor. Do you understand? O fẹ́ fi yẹn, o fẹ́ ṣe sádàkà nítorí pé you have enough. Tó bá dẹ̀ ṣe sádàkà yẹn, mọ ibi tí wàá ṣe sádàkà yẹn sí. Ṣe sádàkà yẹn sí ọ̀dọ̀ àwọn ọmọ aláìní. Wọ́n pọ̀ ládùúgbò ẹ, wọ́n pọ̀ ní vicinity ẹ. Ọ̀dọ̀ àwọn ọmọ aláìní, ibẹ̀ ni kó san tithe yẹn sí because you have to do. Ilé. Ó ga. I shocking. Hey, to my family members tó jẹ́ Christian, tí wọ́n ti kú nílànà yìí, tí wọ́n mọ̀ tọ́. Ọlọ́run bá mi pẹ̀tù sí wọn nínú.
kọ́lọ́run bá mi pẹ̀tù sí wọn nínú ibi tí wọ́n wà kí wọ́n gúnlẹ̀ láyọ̀ kọ́lọ́run jẹ́ kí wọ́n rí ọ̀run wọ̀ kọ́lọ́run ṣe wọ́n ní ọmọ àlìjánnà fìdáùsì ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ká má lọ sọ̀rọ̀ jù ṣó yé yín ẹ̀yin tèmi know who you believe on know your mentor eléyìí lágbára ah I'm going to be apologizing for making a mistake, for saying that if you don't pay tithe, you might not make it to heaven. I'm sorry, that's wrong. That's not in the Bible. What the Bible says is, ye have peace with all men, and holiness, without which no man shall see God. Now, let me tell you, listen to me. You know, it is possible to be right and wrong at the same time. I prove it to you.